àìmọye ẹlòmíì tó máa wọ́n dà pé akéde ò máa ṣe fídíò, àìmọye ẹlòmíì tó pè mí, ẹlòmíì tó tún text mi, ó wá ní message kan tí mo wá receive látọ̀dọ̀ èèyàn mi kan tó wá ní àbí you don't accept Islam ni. Message yẹn funny sí mi gan, èmi accept Islam. The only thing tó lè jẹ́ kí n accept Islam ni pé tó bá fi mí jẹ chief imam, mi ò kéwò kó wá fi mí jẹ gbogbo chief imam gbogbo Nàìjíríà pátá, gbogbo èmi ni mo máa ok ìwọ yóò ti ṣe jù ń bẹ̀ yẹn mosque yẹn ọ̀gbẹ́ni kúdàísí bọ́ sí olú èmi mo máa yọ wọn síbẹ̀. Apart from that ẹ fẹ́ sign mi sí club yín, ẹ wàá fẹ́ ṣe normal sí mi, they play my fans. Ẹ̀yin tí akéde ó pọ̀, akéde stand gbàgbàgbà dìgbàgbà kò sí kankan, àfi tó bá ṣẹlẹ́dùmarè nìkan lókè, àfi tó bá sọ́lọ́run mọ́ nìkan lókè. Ẹ̀yin brother mi nínú ẹ̀sìn Islam tẹ̀tí miss akéde náà ẹ rí pé online tutù, yes àfẹ́jẹ́ kó tutù ni torí èmi fún mi mo busy lójú ayé, mo busy àti máa kó agbádá ìwọ orú mú mi burúkú but èèyàn ní láti síbì kan ṣe rí agbádá yìí ọ̀n títí ọ̀kan bá jó lẹ́ẹ̀ni rí akéde o, but kẹ̀ lè rí bí mo tọ́jú ẹ̀sìn tọ́kẹ́sì pé ẹ máa jó as long as agbádá yìí bá ti wò tó bá ṣì ń wọ agbádá yìí àwọn bàbá ńlá mi ló ń gùn mí. Ẹ̀yin tá kéde ẹ máa flẹ́ńjọ lẹ́ẹ̀nẹ̀ pọ́blẹ́mù.